Jesus. Aeroplane tó mi lọ bá mi kí a ní ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ méjì tí ó yó ẹ. Hi, ẹ káàsán. Ẹ káàsán o. Àwọn ní kò mọ ibi kan náà ti ń ṣe ẹ̀yìnkùlé báyìí ni tẹ́ bá ti lọ sẹ́yìnkùlé ẹ̀ ti lè tọ́ka màálù méjì àtàgbò kan. Wọ́n padì ẹ̀ gan dánwò ṣùgbọ́n àti rí nǹkan kan wọ́n sì fi lọ̀ wá. Tó yẹ lè jẹ́ ẹ̀tẹ́kọ́ mọ́sẹ̀ mi. Iṣẹ́ ẹlẹ́wọ̀n ni kì í tọ́ ní jẹ ká tó lọ bá wọn máa kó mọ. Mi wá fún nìkan mo fẹ́ wá rán aṣọ. Ẹ wá rán sọ. Yes. Kọ́sítọ́mà nìyí yìí mọ́. Èèyàn kan lójú ìgbà fún mi so wọ́n lẹ good gan. Sẹ́dọ̀ yín tó rán yín wá bí yóò ṣoríire. Èmi náà ní small but mighty ní jù báyìí lọ. Kò sí aṣọ tẹ́lẹ̀ wá síwájú mi kó ga bí òkè Olúmọ. Èmi Afusa yìí sọ̀kalẹ̀ pẹ̀lú kinní yìí ni. Ti gbéraga kọ́. Okay, so this is the cloth you want. So actually aṣọ mẹ́rin ló wà ńbẹ̀. Kò sí aṣọ táwọn ò lè rán. Ẹ fi bá mi rán bubu, just free bubu, you know, because party tí mo lọ yẹn mi fẹ́ nǹkan tó yẹ kó máa tight mi or tó máa inconvenient mi. But kó balẹ̀, mo like aṣọ mi balẹ̀ gan dáadáa, you know. So ẹ kò máa ń ṣàfihàn bubu ṣàbí àwọn kaftan tó ń ṣe rán sẹ́yìn yẹn. Kò yẹ sọ táwọn ò lè rán. Alright now, so èló lówó mi kí n lè ṣe transfer. Okay, price. Ká sọ̀rọ̀ pa price ni. Tẹ́wọ̀n aṣọ according to nǹkan tẹ́lẹ̀ fẹ́ rán kaftan. Ẹ ṣáà san fún gbogbo ẹ̀ ṣá ẹ san 130,000. 130,000. Ẹ sure pé 130 yẹn máa wà okay because ajé ń gbọ́yìn sáàdì yín. mi fẹ́ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ò ní like lára mi. Ṣẹ́rẹ́ àwọn aṣọ yìí tẹ́ bá kò dé mọ́ndálàsì wọ́n sáàdì yín ju nǹkan tí mo sáàdì yín lọ. Ṣùgbọ́n torí pé jẹ́ pé kọ́sítọ́mà wa sọ pé ọ̀rẹ́ yín ló direct yín síbi so kò nídìí pé mo ẹ̀sẹ̀ ń sáàdì yín torí ẹ̀ mo ṣe ní pé ká lọ san 130,000 náà pọ̀ jù fún yín. Àsìn ìdúró yín gan mọ̀ pé ẹ ju 130,000 lọ. For first time sake, Sha, so I'm going to do 150,000. So kefi 20,000, kefi ra cook. Ẹ bẹ́ kojú ẹ̀ dé 150,000 yóò dáa fún yín. Kò sí wàhálà ẹsẹ̀ ń díẹ̀. Dára 150,000. No, it's fine, it's fine, it's fine. Ẹ bá mi ránṣọ mi kó fine kó má ní kó má yẹn. So mo fẹ́ kàn ọ̀rẹ́ mi like ẹ. So I have a lot of friends tó máa ránṣọ. Má dẹ̀ mo ask me bye. Ẹ má worry, aṣọ yín kò ní nǹkan má. Kò sí aṣọ táwọn ò lè rán. Can you please call? Shall I call account details in for me? 01 01 60 uh-huh 222 okay 60 okay 316. okay. Sambisa Forest Bank. Afusa stitches, right? Yes, Afusa stitches. 150,000 okay. Send. Want to send there? Ẹ ti send there. Ó ti wọlé 150,000 naira. Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ ṣàfùmí ìṣẹ́jú kan. Sẹ́ni tó ti fẹ́ ṣe yìí ó wà very very important, is between life and death. Ó so mọ́ ẹ̀mí mi ni. Ó ti lọ bá. Ẹlẹ́yà sáàkì. Ẹ ǹlẹ́ o. Ẹ dákun sí ẹrú owó tí mo sẹ́ndì sí yín 145,000 naira. Owó àjọ tí ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Méjì tí ń ti sàṣàrí o. Pẹ̀lú mẹ́ta ó wá jẹ́ 5. So yín mọ̀ dá ọwọ́ 5 bá wọn. Ẹ̀dá ò lárò pin. Mo ti sọ fún yín lọ́jọ́ ní pé ẹ mọ́ rò mí pin. Bẹ́ẹ̀ èèyàn ti ń rò kọ́ lọ́lọ́run ṣe ń rò. Ẹ ṣeun kẹ́ bá kí gbogbo ẹgbẹ́ o. Yín mọ̀ rí yín. Ẹ ṣeun. Are you playing? What type of playing is this? But ẹ dúró. Ṣé kò kí n ṣe owó tí mo ṣe transfer fún yín sílẹ̀ yín náà ti ń send ẹ̀ sáwọn èèyàn yẹn? Ṣé ẹ rí ẹlẹ́dàá mi ló kù sí yín wá. Ọlọ́run sì rí inú mi ló ṣe ní kémi náà wà nílé. Kó má dá àwọn ọmọ ẹlẹ́sẹ̀ òsì hùn. Àwọn ọmọ sẹ́mi náà wà nílé. Fine, ẹ ṣáà ti ránṣọ mi kó wà okay. Ẹ̀yin náà lẹ lówó yẹn, so it's your money. Anything tó bá wù yín lẹ lè fi ṣe. Ẹ má worry, ṣẹ́ra sọ yín. Tẹ́ bá dé party hùn, wọ́n mọ̀ wò yín ni. Ìgbà wọn wà ní aṣọ mi máa ready. Ṣẹ́ra sọ yín ẹ má worry. Tó bá ti ready fúnra mi ní gbé wá. Ìní wulẹ̀ sẹ́ni àwọn ọmọ sẹ́mi tó rántí kórìí bí wọ́n ti rìn lọ. Fúnra mi ní gbé wá. Ẹ má worry, wíwà gan ní gbé. Ìní gọ̀kadà kí n lè disgrace yín. Okay, ẹ ti ẹ̀rọ ń bẹ̀ ń wo. Ẹ ra o. Mo sọ bẹ́ẹ̀ pé ń padà méèkì. Àwọn kan wá ní múlẹ̀ dẹ́kẹ̀ pé iṣẹ́ yìí ni yóò gbé ara yà wọ́n dẹ́wọ̀n. Sẹ́ẹ̀rì sì ráì, ìgbà wo mo sì bẹ̀rẹ̀, ìgbà wo ni mo bá débí. Aṣọ yìí sì aṣọ rán síbí. Hello ọ̀rẹ́ mi. Báwo ni?
Yes, mo ẹ̀ṣẹ̀ kúrò níbi tó júwe fún mi yẹn náà ní number 5. No, ó kọlà báyìí, right? Afusa di. Olúbaṣọ jẹ́ ìgbà yẹn. Jesus! Me, mo opposite ló sọ. You just told me number 4, black gate. Me. Ọlọ́run ọba gbà. Olúbaṣọ jẹ́ ìgbà yẹn. Ó já mi lára jẹ. Thank you, ọ̀rẹ́ mi. Jẹ́ kí n pè é padà. Let me just go and collect the dress. Chimo. We must learn a lesson. Kaftan size náà làwọn fẹ́ fi rán. Ó tún ti ṣe. Hello? Rama, ẹ gbàgbé nǹkan ni. Mixed up ti wà níbí báyìí because ọ̀rẹ́ mi sọ fún mi pé I don't know, just I'm not sewing again. Just give me my clothes and give me my money. Maybe bóyá transfer lẹ máa ṣe ni àbí bóyá ẹ máa fún mi ní cash. I don't know. Can you please give me my clothes? I'm not sewing again. Kà á dáa fọ́ọ̀rọ̀ yín tẹ̀ sọ pé àǹtí ẹ wọ́n mọ̀ lísìtì táwọn ọ̀rẹ́ o. Wọ́n sì yín lọ́nà wọn ní nǹkan rẹ láti fi yín ṣe o. Ṣebí ọlọ́run yín ló dàrẹ́ tì yín wá síbí. A ní kó má worry, ẹ má worry. Ṣẹlẹ̀ ilé iṣẹ́ tàwa yìí, èmi ti bẹ̀rẹ̀ aṣọ yìí o. Iṣẹ́ táwa lè bẹ̀rẹ̀ ń bí, àwọn ọmọ ń parí rẹ̀ ni. Tó bá wù yín kẹ́ ẹ gbéná sórí, tó bá wù yín kẹ́ ẹ sọ lórí yín bọ́ọ̀lẹ̀. Àwa o, àìbẹ̀rẹ̀ kankan mo lè parí ẹ̀. Aṣọ yìí, ìyín ràn parí, ìyín sì send ẹ̀ sí dispatch radar. Ìyín tí ẹ lè wálé yín mọ́ because ẹ ti wá disrespect mi. I said me ìránṣọ mọ́. I am not sewing again. Give me my clothes and give me my, I don't understand. Give me my dress. Kí ló ṣe ń tẹ́ ń jó lójú kan? Mi ìránṣọ mọ́ ni mo sọ fún ẹ yẹn. Are you telling me that? A máa ń parí rẹ̀. Kò tó láì sí wòye ní kẹ́ ẹ ṣe. In fact gan, mo ti fẹ́ close ẹ̀ àmọ́ lọ lé yín. Bó ṣe fẹ́ nìyẹn. Yes. Ọ̀rẹ́ mi gan ti sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún mi, you know. Ẹ jẹ́ àwọn ẹlọ́n tẹ̀mù tí mo sì náìsì. Ẹni pé kó ṣe bí ọmọlúwàbí. But mo ti rí pé o ò fẹ́ cooperate pẹ̀lú mi. Ẹ bá pé ID. Èmi gan ní guest brigade. Tó bá débi, wọ́n lù yín bí ti wèrè ni. Ẹ pàṣẹ ti bí wálé ẹ̀rọ sọmọ. Lẹ́yìn ìgbà tẹ́ ṣe transfer fẹ́ bùtọ́. Tẹ́mi ṣe sanwó àjọ. Okay, kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Kí ni mo fẹ́ ṣe náà? Tí mi bá kí fẹ́ ṣe gan kan. Abẹ́rẹ́ òkè bí ó yí sí fẹ́mi gan. Tèmi gan fi wà ń bí ni. Mẹ́ta láyé kò sí ìtẹ́sẹ̀. Èmi mo bá yín sọ. Sẹ́ẹ̀rì kìíní tí bá fi wé yín lọ́rùn. Hello? Yes, just come in. Yes, come in. All right, thanks. Kẹ́ ẹ pé ID. Kí ni? Kọ́sítúmì àmì ẹlẹ́mú wá nù fíìmù. Kẹ́yọ̀ pé wọ́n ṣe tíátà bí ni. This woman here, ó lóun máa gbá mi létí. She said ó máa nà mí because mo gbé aṣọ fún. So just do your job. Do your work. Àtẹ̀yìn àti sójà ni kò sí ń tẹ̀sí. Ọlọ́run bá ń gbọ́. Yeah, wọ́n kọ́. Deal with her. She doesn't know how to talk. Ṣé ti bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí ni? Yeah, don't go carry my clothes. Arrest her. I'm waiting inside the car. Má wọ̀ ro tí ń ṣe ti pẹ́. Scapegoat ni máa fi ṣe lé mi. Owó yín wà lọ́wọ́ yẹn aṣáákì. Yeah.